Burna Boy and Davido, ta ló lówó jù, ta ló ní achievement jù, ta ló ní ìgbéga jù? Àwọn nǹkan yìí la máa ṣàgbéyẹ̀wò nínú fídíò yìí. Ẹ kú ilé ńlá kára alé, èrò wá ńlé tèrè ọ̀nà. Tá a bá ríra ẹni tó tójọ́ mẹ́ta, ẹ kú àti ńlá ń kíra ẹni. Ẹ tún káàbọ̀ sápá bí sórí ìkànnì yìí, ìkànnì tó lapọ́njá, tó láwàrà bí òṣùmàrè, tó halẹ̀, tó kilẹ̀, tó milẹ̀ tìtìtì. The Voice TV Africa náà ni à ń perí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Lénìí mo tún máa gbé yín débẹ̀ dáadáa, mo máa gbé yín tàbáyé. A máa ṣe àgbéyẹ̀wò olórin ṣèwọ́ṣèwọ́ tí wọ́n milẹ̀ tí wọ́n kilẹ̀ dáadáa, Davido àti Burna Boy. Àwọn méjèèjì yìí la máa ṣe àgbéyẹ̀wò wọn lénìí. Èwo ló milẹ̀ tìtìtìtìtìtì jù, èwo ló kilẹ̀ kìkìkìkìkì jù, nítorí pé wọ́n ní kàkàkà ìrókò ó yàtọ̀ sí kókókó tàpátá. Ọ̀rọ̀ tó ń lọ nígboro ayé, àwọn olólùfẹ́ Davido wọ́n ní Davido ó lówó lọ́wọ́ ju Burna Boy lọ. Bákan náà àwọn olólùfẹ́ Burna Boy àwọn ní rárá, kò jọ rárá. Burna Boy ó ṣe dáadáa, ó dẹ̀ lówó lọ́wọ́, ó ní kinní yẹn lọ́wọ́, ó pọ̀ ju ti Davido lọ. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni Burna Boy lówó lọ́wọ́ ju Davido lọ, àbí Davido ó lówó lọ́wọ́ ju Burna Boy lọ? A máa ṣe àtúpalẹ̀, tá a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ lórí ìkànnì yìí lénìí. Tá a bá ní ká máa wá quantify gbogbo owó àti ọlá àti ọrọ̀ tí wọ́n ní, nínú ẹ̀ láti máa wo àwọn mọ́tò aláràǹbarà oníyebíye olówó ńlá tí wọ́n ní, tí wọ́n fi owó rà. Nínú ẹ̀ la máa ti wo àwọn ilé ràbàǹdẹ̀ràbàǹdẹ̀ tí wọ́n kọ́ àti oríṣiríṣi achievement tí wọ́n ní. Òun la máa fi wò ó wípé ta ló lówó jù, ta ló lọ́lá jù nínú Burna Boy àti Davido. Àwọn olólùfẹ́ Davido wọ́n ní nígbà kan Davido tó lóun fẹ́ clear mọ́tò òun ní ìdí owó, tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádé àgbáyé tí wọ́n sì dáwó jọ fún un. Owó tó wọ̀ ti bíi 150 million naira. Ó dẹ̀ kó gbogbo ẹ̀, ó lọ donate ẹ̀ fún àwọn ọmọ tí ò níyá, tí ò ní bàbá. Mélòó la máa kà nínú eyín adípèlé? Ṣé Lamborghini Kurashi la fẹ́ sọ? Ṣé Rolls Royce la fẹ́ sọ? Oríṣiríṣi mọ́tò oníyebíye tó lówó lọ́wọ́ òun ni Davido ló ní. Ó ní tó ju mọ́tò lọ. Ṣé gold la fẹ́ sọ ni? Ṣé ilé la fẹ́ sọ ni? Ṣé achievement wípé ó tún uplift àwọn èèyàn òun la fẹ́ sọ ni? Kò sí doubting kankan níbẹ̀. Davido ó ní achievement tó pọ̀ gan-an ni. Àwọn olólùfẹ́ Burna Boy wọ́n ní ẹ jọ̀ọ́, ṣé rí gbogbo achievement tẹ́ ń sọ pé Davido ní yẹn, gbogbo ẹ̀ náà ni Burna Boy ti achieve o. Tẹ́ bá ń sọ nípa Rolls Royce, Burna Boy ó ní Rolls Royce. Tẹ́ bá dẹ̀ ń sọ nípa Lamborghini Kurashi, Burna Boy tẹ́ ń wò yẹn ó ní Lamborghini. Ó ní àwọn mọ́tò tó ju Lamborghini lọ. Ó dẹ̀ ní achievement tó pọ̀ gan-an ni. Nínú àwọn achievement ẹ̀, òun náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ tá a lè kà tán tí Burna Boy tó ti uplift, tó ti gbéga, tó ti ràn wọ́n lọ́wọ́. Àti pé láìpẹ́ yìí tẹ́ ẹ bá gbọ́ iye ilé tó tó ọ̀nà dárìn ni Burna Boy kó tó dẹ̀ lọ fi ra ilé. Over 2 billion naira ló fi ra ilé àwòdàmì ètè. Ilé tà ń sọ yìí téèyàn bá wò ó á sì máa dàmí lẹ́nu. Burna Boy, Davido, ta ló lówó jù? Kò sí tàbí ṣùgbọ́n àwọn méjèèjì ni wọ́n gbé kinní yẹn dání gbá, àwọn gbé dání dáadáa. Àwọn méjèèjì ni wọ́n sì ń ṣe dáadáa jákèjádò gbogbo àgbáńlá ayé tí àwọn olólùfẹ́ wọn tí wọ́n sì ń kan sáárá sí wọn. Tá a bá ń sọ pé Davido ó ní owó lọ́wọ́, ó ní òkìkí, ó sì ń ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni Burna Boy òun náà lówó lọ́wọ́ gan. Okay, Burna Boy, Davido, ta ló lówó jù? Ẹ jẹ́ kí n fi yẹn sílẹ̀ fẹ́yìn olólùfẹ́ The Voice TV Africa. Kẹ́ ẹ drop comment yín sí comment section fídíò yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.